Ṣebí olóògùn owó kúkú ni oògùn owó tó ṣe ló fà á tí ìyàwó kankan nínú àwọn obìnrin 6 tó fẹ́ tí kankan nínú wọn ò fi bá a dalẹ̀. Ìkẹfà tó tiẹ̀ fẹ́ bá a dalẹ̀ ó ń dàbí pé wàhálà rògbòdìyàn àtàwọn nǹkan kan ṣẹlẹ̀ nígbà tó kú. Obìnrin tí mò ń sọ pé ó fẹ́ gbẹ̀yìn yìí tó jẹ́ ọmọ wọn nílẹ̀ Haúsá tó tún dúró tì í, ìyẹn tún kojú rògbòdìyàn tó di ti àwọn oníròyìn lórí ibi tí wọ́n máa sin sí àti bó ṣe yẹ kán sin. Àwọn kan tiẹ̀ sọ pé toró jẹ́ àgbà ọ̀jẹ̀ olóògbò ni òun ló fún láǹfààní láti lo ìṣẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ yẹn tó fi lówó rẹpẹtẹ. Bóyá wọ́n bá tẹ nídìí ni. Wọ́n ní èèyàn kúkú lè mọ̀ nígbà tí ò bá wọn wọ ilé dì. Àmọ́ ṣá, nǹkan kan tó dájú ni pé àpèsìnọlá àti gbogbo ilẹ̀ Yorùbá, ẹni tó jẹ́ ọmọ Ẹ̀gbá ṣùgbọ́n tó ń gbé nílùú Èkó tó dàgbà sí ìlú Èkó jẹ́ olówó ọlọ́rọ̀ rẹpẹtẹ. Ẹni tí mò ń sọ yìí olówó ọlọ́rọ̀ ni, bílíọ̀níà ní láti àwọn ọdún 1990s. Ìtàn àkọọ́lẹ̀ tó ti kọjá lọ jẹ́ a mọ̀ pé ó ní bàálù private jet 6 ọ̀tọ̀ọ̀tọ̀. Ó nílé kan nílẹ̀ Faransé, Chateau ni wọ́n ń pè é. Irúfẹ́ eléyìí ni àwọn èèyàn ńláńlá ní orílẹ̀-èdè France nìkan máa ń ní. Chateau tí àpèsìnọlá tilẹ̀ Yorùbá yìí ní, òun ló jẹ́ èyí tí Napoleon Bonaparte, ẹni tó jẹ́ emperor ilẹ̀ Faransé ti gbé rí. Àpèsìnọlá, ọ̀rẹ́ Mobutu, ọ̀rẹ́ Kofi Annan, èèyàn pàtàkì lọ́dọ̀ Mandela. Àwọn ìwé ìròyìn tí wọ́n kọ jáde ní àwọn ọdún 1990s títí di ọdún 2013 tí ó wọ ká ilẹ̀ sùn, òun ni wọ́n ṣàpèjúwe ẹ̀ gẹ́gẹ́ bí the emperor of terrific swagger. Ó ṣàrà ẹlẹ́ṣà débi pé nígbàkúùgbà tó bá ṣe wọlé oúnjẹ láti wá jẹun, gbogbo èèyàn yòókù gbọ́dọ̀ kúrò níbẹ̀ ni, nítorí kò lè jẹun pẹ̀lú àwọn tálákà àtàwọn táńtọ́ lọ́hùn. Àwọn olówó ẹgbẹ́ ẹ̀gan ò lè bá jókòó lórí tábìlì àfòun nìkan ṣá. A san owó gọbọyì fún àwọn ilé oúnjẹ ńláńlá nítorí pé kò fẹ́ rí ẹnikẹ́ni tí ó bá wọ ibẹ̀ wá jẹun. Àwọn kan ní àbí èèwọ̀ tó kà fún ọ ni, àbí nǹkan tó sọ pé kò gbọdọ̀ ṣe nìyẹn ni látàrí owó tó ní tó tabua. Àwọn kan tiẹ̀ tún sọ pé ṣé bó gbọ́n owó tó ṣe ni, àbí àájò owó dẹ̀ ni wọ́n fẹ́ pè é ni. Òun ló fà á tí kì í ṣe fẹ́ bá ẹnikẹ́ni wà papọ̀ nígboro. Àbí ìgbéraga ló lè wọ èèyàn lẹ́wù tó bẹ́ẹ̀ gẹ́ tá a fi san owó iyebíye fún àwọn ilé oúnjẹ ńláńlá pé òun kò fẹ́ rí ẹnikẹ́ni. Ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV, ohun tó pamọ́ ojú Ọlọ́run tó, kò kú sí ìgbà kan rí tí ìròyìn kankan lórílẹ̀‐èdè àbí nílẹ̀ òkèèrè ti fìdí ẹ̀ múlẹ̀ nígbà ayé àpèsìnọlá pé ó ṣoògùn owó. Lẹ́yìn tó tún kú náà, kò sí àkọọ́lẹ̀ ohun kankan tó ń tọ́ka sí pé àájò owó ló ṣe. Bẹ́ẹ̀ náà ni kò sí ẹnikẹ́ni tó wá sọ pé òun lòun bá pilẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Fún ìdí èyí, ẹni tá a fẹ́ sọ̀rọ̀ ẹ̀ fúnra wa lónìí, ó ṣiṣẹ́ dépò olówó tó wà ní. Ṣiṣẹ́ jàre ìṣẹ́. Òun gan-an ló yẹ olóyè Antonio Ọládẹ̀yìndé Fernandez of Dudley. Ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV, mo máa kí yín káàbọ̀. Ẹ ṣeun, ẹ kú ìfẹ́, ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń nífẹ̀ẹ́ wa ní gbogbo ìgbà. Ọlọ́run ọba á túbọ̀ máa bá wa sọ yín lẹ́san rere. Gbogbo kọ́mẹ́ǹtì, láìkì, shares, gbogbo ẹ̀ pátápátá la rí. Ìfẹ́ wa ò kú ní tán lọ́kàn yín. Àwa náà gbogbo ohun tó bá yẹ ká ṣe la máa tẹra mọ́ láti máa ṣe, láti máa mú àwọn ìròyìn àti àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀ wá sí etí ìgbọ́ yín àti ojú ìwòran yín. Bí mo ṣe sọ ṣáájú, olóyè Dehinde Fernandez jẹ́ olówó rẹpẹtẹ, kódà bílíọ̀níà ni. Ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà ni. Ó jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n ń ṣojú orílẹ̀-èdè tí wọ́n ń pè ní diplomat. Ó jẹ́ aṣáájú jákèjádò ilẹ̀ adúláwọ̀. Wọ́n máa ń pè é ní Pan-African leader. Òun ni aṣojú tí kò ṣeé yí padà fún orílẹ̀-èdè Central African Republic sí àjọ United Nations, ìyẹn Permanent Representative to United Nations. Ìtàn àkọọ́lẹ̀ ohun tí ó ti kọjá ó jẹ́ kó yé wa pé wọ́n kà á sí ọ̀kan lára àwọn ọlọ́rọ̀ jùlọ nílẹ̀ adúláwọ̀. Kó
kò fi bẹ́ẹ̀ sí àkọọ́lẹ̀ púpọ̀ nípa àwọn ìgbà kékeré Dehinde, ṣùgbọ́n ní ọdún 1982 wọ́n yàn gẹ́gẹ́ bí olùdámọ̀ràn fún ìjọba orílẹ̀-èdè Angola lórí ọ̀rọ̀ okòwò. Ọdún méjì lẹ́yìn náà ní ọdún 1984 wọ́n yàn gẹ́gẹ́ bí igbákejì aṣojú orílẹ̀-èdè Mozambique sí àjọ United Nations. Ní ọdún 1992 ó di olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè Mozambique lórí ọ̀rọ̀ àwọn ìṣòwò ilẹ̀ òkèèrè. Ipò yìí ló dì mú títí di ọdún 1995. Láfikún sí àwọn iṣẹ́ tí àwọn ìjọba orílẹ̀-èdè oríṣiríṣi yàn fún olóyè Fernandez, òun ló ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ tirẹ̀ bíi Petroinet, iléeṣẹ́ ìwakùsà tí ó ní àǹfààní sí wíwa epo rọ̀bì, ó ní iléeṣẹ́ ibi tó ti ń wa góòlù, ó ní iléeṣẹ́ ibi tó ti ń rọ góòlù lórílẹ̀-èdè Angola, ó tún ní iléeṣẹ́ ibi tí wọ́n ti ń ṣe diamond ní Central African Republic. Kò tán síbẹ̀ Agba oyè Dehinde Fernandez, òun tún ni olùdásílẹ̀ Sankat Enterprises, View, Grantsdale, Inuola, Sankat Goldfields, Vogue Hope, Woods, Goldfields àti Petroinet Equatorial Guinea. Lẹ́yìn àwọn nǹkan wọ̀nyí, ó tún ní àwọn ohun ìní rẹpẹtẹ. Lára wọn, òun ní ilé olókè 7 oní mílíọ̀nù 3 euro tó wà ní Gregorian Town ní Edinburgh ní United Kingdom. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ilé ní New York tí owó wọn lọ bí mílíọ̀nù 4 pound tí wọ́n bá gbé léwọ̀n. Ó ní éka ilẹ̀ 25, 25 acres of land, ó ní mílíọ̀nù 1 euro ní Château de Bois Fertelé ní Paris, àti ọ̀pọ̀lọpọ̀ ohun ìní tí a kò lè kà tán nítorí ìjọba àkókò. Ṣé kò wá tó kọ́ sọ pé oògùn owó ló ṣe? Àbí ṣé kò wá tó kọ́ sọ pé ó dàbí pé wọ́n bá tẹ́ǹdì ni nílé ògbóni tó wà? Àmọ́ ẹ jẹ́ á tẹ̀síwájú nítorí pé bá a bá ní ká máa kà á lé ní méjì mẹ́ta àwọn ohun ìní tí Dehinde Fernandez ní, á fẹ́ máa dàbí pé àbọ́bà òkè ń ṣòjóró ni. Báwo lẹnìkan ṣe máa ní adúrú nǹkan báyìí? Àkúnlẹ̀yànkúlẹ̀ àdáyébá, adélé ayé tán lójú ń kán gbogbo wa. Kò kú sẹ́ni tọ́lọ́run ò ṣe fún, àṣẹni tó bá ní tòun ò tó. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ máa bá mi ká lọ. Ẹ jẹ́ á túbọ̀ máa tẹ̀síwájú lórí ìtàn ìgbésí ayé Dehinde Fernandez. Nínú ètò ìjẹ́jọ́ ìkọ̀sílẹ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ rí, Dehinde Fernandez ná £200,000 200,000 British pounds lórí ilé alájà 7. Ó ra àwọn ìwé olójú ewé góòlù 1,000 láti ṣe fọ́rífọ́rí pé owó wà nílẹ̀ àti pé ẹjọ́ tí wọ́n bá àwọn ṣe yẹn kò jọjú. Àgbà ọ̀jẹ̀ olóyè ni nínú ẹgbẹ́ ògbóni confraternity. Wọ́n bu ọlá fún un púpọ̀ jákèjádò ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ kan wà tí wọ́n mọ̀ mọ́ ẹbí wọn: àgbò méjì kì í momi nínú kòtò kan náà. Ṣé ẹ ti rí pé lé lọ́mọ Bọ́lá? Ìgbéraga tàbí ká sọ pé yíya ara ẹni sọ́tọ̀ láàrin àwọn èèyàn kò bẹ̀rẹ̀ lórí olóyè Dehinde Fernandez nìkan. Àwọn èèyàn ìdílé rẹ̀ náà kì í bá àwọn èèyàn tó láì ṣe pé wọ́n ṣàwọn lẹ́ṣà. Ǹjẹ́ tí ẹ mọ̀ pé ìdílé Fernandez ní àmì ìdánimọ̀ tó ń tọ́ka sí ọ̀rọ̀ tí wọ́n ń tẹnumọ́ yìí? Wọ́n ní lógò àti símbọ̀ fún àgbò méjì kò lè mu omi ní kòtò kan náà. Àwọn èèyàn kan tiẹ̀ túmọ̀ ẹ̀ sí pé ìdílé Fernandez ń sọ pé kò sí ẹnikẹ́ni tí ó gbọ́dọ̀ pàṣẹ ohunkóhun níbi tí àwọn bá wà. Ìlú Èkó ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n bí Dehinde Fernandez sí ní ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 1929. Inú ìdílé Portuguese Brazil tí wọ́n jẹ́ ìran Yorùbá ni ó yà sí. Orúkọ bàbá rẹ̀ ni Kamut Akínwálé. Wọ́n á tún máa pè é ní Kanut Akínwándé Fernandez. Ṣùgbọ́n nígbà tí wọ́n bí bàbá Dehinde Fernandez tí a tún mọ̀ sí Kamut, Yéṣùfù ni wọ́n sọ ọ́, èyí tí ó yí padà nígbà tó dàgbà. Ìdílé Fernandez jẹ́ ẹbí kan tí wọ́n jẹ́ oníṣòwò ẹrú. Ìpínlẹ̀ Èkó ni wọ́n gbé láti ìbẹ̀rẹ̀ ọdún 1900s. Ìyá tó bí Dehinde Fernandez ni Juliana Dúrójayé Fernandez tí orúkọ bàbá tirẹ̀ ń jẹ́ Palomiras. Ìyá Fernandez tó jẹ́ ọmọ ìran Olùmẹ̀gbọ́n tí wọ́n jẹ́ ọlọ́lá rẹpẹtẹ nísàlẹ̀ Èkó. Ní ọdún 1989, ìyá Dehinde Fernandez sọ ọmọ àbíkẹ́yìn ẹ̀ ní Daniel Abímbọ́lá Olùmẹ̀gbọ́n Fernandez
láti bu ọlá fún ìran olùmẹ̀gbọ́n. Nígbà tí Dehinde wà lọ́mọdé, ó lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Kátólíìkì tó wà lẹ́gbẹ̀ẹ́ Cathedral of the Holy Cross nílùú Èkó. Lẹ́yìn náà ó lọ sí ilé ẹ̀kọ́ girama CMS tó wà ní àdúgbò Bàrígà. Ó tún forúkọ sílẹ̀ ní ilé ẹ̀kọ́ St Gregory's College tó wà nípìnlẹ̀ Èkó fún ètò ẹ̀kọ́ girama, ṣùgbọ́n ó kúrò ní ilé ìwé yìí lẹ́yìn ọdún méjì tó lò níbẹ̀. Ó wá kọjá lọ sílẹ̀ Amẹ́ríkà. Lákòókò tí ó wà ní Amẹ́ríkà, ó ṣètò bí wọ́n ṣe máa wa ohun àlùmọ́ọ́nì bauxite kúrò nínú ilẹ̀ lágbègbè Jos lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó tún ṣètò bí wọ́n ṣe máa tà á fún oníbàárà tó wà ní orílẹ̀‐èdè Amẹ́ríkà. Ìdúnàdúrà yìí ni ó ṣẹ́gi ọlá fún Dehinde. Ibẹ̀ ni ó ti rí mílíọ̀nù kan dọ́là àkọ́kọ́ tó máa ní nígbésí ayé rẹ̀. Ṣé ti wá rí i pé òṣìṣẹ́ jàre iṣẹ́ ni ó? Ó bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí aṣojú àwọn orílẹ̀-èdè ní ọdún 1966. Iṣẹ́ aṣojú orílẹ̀-èdè rẹ̀ àkọ́kọ́ ni ó jẹ́ fún orílẹ̀-èdè Dahomey tí wọ́n ń pè ní Benin Republic lónìí. Ní ọdún 1982, ó gba ipò gẹ́gẹ́ bí olùdámọ̀ràn sí ìjọba orílẹ̀-èdè Angola lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé. Ó wà ní ipò yìí fún ọdún méjì títí di ìgbà tí wọ́n fi yàn án gẹ́gẹ́ bí igbákejì aṣojú orílẹ̀-èdè Mozambique sí United Nations ní ọdún 1984. Fernandez ní ilé-iṣẹ́ epo rọ̀bì kan tí wọ́n ń pè ní Petroinet, èyí tó ní ìpín ìdókòwò 50 nínú 100 pẹ̀lú ilé-iṣẹ́ South Africa Energy Africa Limited ìyẹn lọ́dún 1996. Ṣùgbọ́n ṣáájú gbogbo eléyìí, ní ọdún 1992, wọ́n yan Dehinde Fernandez gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè Mozambique lórí ọ̀rọ̀ okòwò ilẹ̀ òkèèrè. Ó wà ní ipò yìí fún ọdún 3. Àpèsíọ̀nlá ti gbogbo ilẹ̀ Yorùbá, olóyè Dehinde Fernandez ní ìyàwó 6 ní ìgbà ayé rẹ̀, ṣùgbọ́n kì í ṣe pé ó fẹ́ wọn tí gbogbo wọn sì wà ní ilé rẹ̀ lẹ́ẹ̀kan náà. Ọmọ 9 òun ni ó gbà pé òun bí. Ẹni yòówù kò bá wá sọ pé òun bí ọmọ fún òun, àpò ara wọn nìyẹn wà. 9 làwọn ọmọ tòun. Ọmọbabìnrin Ìbílọlá Lépèdé tí ilẹ̀ Ẹ̀gbá, òun ni ìyàwó àkọ́kọ́ tí Dehinde Fernandez fẹ́ láàárọ̀ ọjọ́ ayé rẹ̀. Ọmọ wọn obìnrin tí ọba òkè fi ta wọ́n lọ́rẹ, Ọlátẹ́jú Phillips, òun ni ó lọ kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ìṣirò nílé ẹ̀kọ́ ifásitì. Ó sì ṣiṣẹ́ gẹ́gẹ́ bí kọmíṣánná fún ètò okòwò àti iléeṣẹ́ ajé nípínlẹ̀ Èkó nígbà kan rí. Ọlátẹ́jú Fernandez di ìyàwó onímọ̀ ẹ̀rọ Gẹ̀ẹ́sì ìyẹn Lánrè Phillips. Àwọn méjèèjì ṣàbíamọ, wọn bí ọmọ 4. Ìkan nínú àwọn ọmọ wọn ìyẹn Dẹ́rìn Phillips ni ó ń ṣiṣẹ́ orin, wọ́n sì mọ̀ sí DJ Kais. Àti pé lọ́dún 2018, DJ Kais tó jẹ́ ọmọ Dehinde Fernandez ṣe ìgbéyàwó pẹ̀lú Sirona Duke, ọmọ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Cross River ìyẹn Donald Duke. Ṣolówó ń ṣọ̀rẹ́ olówó kọ́lé léyìí báyìí. Ṣé ń bá mi ká lọ? Ṣé ń de ìtàn ìgbésí ayé Dehinde? Kò fi bẹ́ẹ̀ sí àkọọ́lẹ̀ lórí ìyàwó Dehinde Fernandez kejì, ṣùgbọ́n ìyàwó rẹ̀ kẹta jẹ́ aláwọ̀ funfun ọmọ wọn nílẹ̀ Amẹ́ríkà, Barbara Joyce lórúkọ rẹ̀. Wọ́n jọ ṣe ìgbéyàwó ní ọdún 1961 ní ìlú Virginia lórílẹ̀-èdè USA. Ọlọ́run fi ọmọ 3 ta wọ́n lọ́rẹ. Gbogbo wọn dìjọ ń gbé ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Barbara kúrò nílé Dehinde láàrin òpin ọdún 1984 àti ìbẹ̀rẹ̀ ọdún 1985. Àwọn méjèèjì sì wà lọ́tọ̀ọ̀tọ̀ títí di ọdún 1987 títí wọ́n fi parí ètò ìkọra-ẹni-sílẹ̀ wọn. Àwọn èso ọmọ tí ìgbéyàwó yìí so ní Akíntòkunbọ̀ Fernandez, Títílayọ̀ Nzika àti Adékóyèjọ Fernandez. Lákòókò tí ìjẹ́jọ́ ìkọra-ẹni-sílẹ̀ yìí ń lọ lọ́wọ́, Dehinde Fernandez sá sí abẹ́ ààbò pé aṣojú orílẹ̀-èdè kan sí òmíràn ní òun láti lè ṣe ìdíwọ́ fún Barbara láti má lè gba ilé ńlá tí wọ́n ní Greenwich, Connecticut lórílẹ̀-èdè USA lọ́wọ́ rẹ̀. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ lásìkò ètò ìjẹ́jọ́ yìí, èyí tí wọ́n ń gbọ́ ní ilé ẹjọ́ gíga tó ga jùlọ ní Connecticut, adájọ́ jẹ́ kó di mímọ̀ fún Dehinde pé ìlànà òfin ìdáàbòbò àwọn aṣojú orílẹ̀-èdè kan sí òmíràn tí àpéjọ Vienna tọdún 1972 ní àkọọ́lẹ̀ rẹ̀ ní kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìkọra-ẹni-sílẹ̀. Ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìjọba nìkan ló wà fún. Lẹ́yìn tí Barbara ìyàwó kẹta Dehinde kú ní àárín ọdún 2013, Fernandez wà nínú ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ débi pé kò sàmì ayẹyẹ ọjọ́ ìbí tirẹ̀.
Fernandez tún ṣe ìgbéyàwó pẹ̀lú ọmọọbabìnrin Abíọ́lá Dòsùnmú, ẹni tí ó di Erelú Kútì kẹrin ti ìlú Èkó. Ǹjẹ́ tí ẹ rántí orin Sọ̀ní Adé yìí ṣá? Bíbí ire ò ṣe fowó rà ó ti dájú. Bíbí ire ò ṣe fowó rà ó ti dájú. Bí abíni kò tó ká tún ra ẹni bí. Ẹ wo Abíọ́lá ọmọ Dòsùnmú, aya Fernandez, ẹ kú bíbí ire. Ẹni tó kọrin yẹn fún rèé. Ìyàwó Fernandez tí à ń sọ ìtàn ẹ̀ fúnra wa lénìí òun ni. Ní ìgbà tí Abíọ́lá Dòsùnmú pàdé Dehinde Fernandez lọ́dún 1972, òpó ọlọ́mọ méjì ni, ọkọ rẹ̀ ti kú. Abíọ́lá Dòsùnmú àti Dehinde Fernandez ṣe ìgbéyàwó ní ààfin ọba Dòsùnmú tó wà nílùú Èkó lórílẹ̀‐èdè Nàìjíríà lóṣù kẹrin ọdún 1973. Àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n wá péjú síbi ayẹyẹ yìí o. Kódà Admiral Adékúnlé Làwálì wà níbẹ̀. Bí ẹ bá mọ ìtàn Nàìjíríà dáadáa, ẹ máa mọ̀ pé ipò ńlá pàtàkì òun ni Admiral Adékúnlé dì mú. Abíọ́lá àti Dehinde bí ọmọ kan, obìnrin ni. Wọ́n sọ ọ́ ní Antoinette Oyinkansanla Fernandez. Lásìkò tá à ń sọ yìí o, ní báyìí Oyinkansanla ti di òǹkọ̀wé àti onífíìmù tí ó fi ìlú London lórílẹ̀‐èdè United Kingdom ṣe ibùgbé. Ní oṣù kejì ọdún tá a wà yìí, ìyẹn 2024, Oyinkansanla Fernandez gbé àpótí láti wọ ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀‐èdè United Kingdom lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Green Party. Fernandez àti Dòsùnmú dìjọ ṣiṣẹ́ papọ̀ láti ṣèdásílẹ̀ oríṣi ilé-iṣẹ́ ní Nàìjíríà. Nígbàkúùgbà tí Dehinde bá fẹ́ ṣe àbẹ̀wò sílùú Èkó, ọ̀dọ̀ ìyàwó rẹ̀ Abíọ́lá Dòsùnmú ni ó máa ń dé sí ní Towa Fernandez tí wọ́n jọ kọ́ papọ̀. Ìgbéyàwó àwọn méjèèjì gba ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ọdún 15 tí wọ́n ti wà papọ̀. Ní ọdún 2007, Dehinde Fernandez pàṣẹ fún Abíọ́lá Dòsùnmú ní gbangba wálíà pé kí ó má ṣe lo orúkọ ìdílé òun mọ́. Ìyẹn túmọ̀ sí pé kó má fi Fernandez sẹ́yìn orúkọ rẹ̀ mọ́. Abíọ́lá Dòsùnmú ni kó máa jẹ́. Ìyàwó Dehinde karùn-ún jẹ́ ọmọ ilẹ̀ adúláwọ̀ tí ó tún jẹ́ ọmọ ilẹ̀ Amẹ́ríkà lápapọ̀, ìyẹn African American. Sandra Inet Price òun ni orúkọ rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní jẹ́ Àdùkẹ́ Fernandez lọ́dún 1982 tí ó sọ pé ó ń sàmì ayẹyẹ ìgbéyàwó ilẹ̀ Yorùbá tóun ṣe pẹ̀lú Dehinde lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọmọbìnrin méjì ni Àdùkẹ́ pẹ̀lú Dehinde bí. Àtinúkẹ́ Fernandez ni wọ́n bí lọ́dún 1984 tí wọ́n sì bí Abímbọ́lá Fernandez lọ́dún 1989. Ilé ńlá Chateau tó wà ní agbègbè Ponds Point nílẹ̀ France lọ́hùn-ún òun ni Àdùkẹ́, Dehinde àti àwọn ọmọbìnrin méjèèjì ń gbé kí wọ́n tó kó wá sí New York, USA, níbi tí wọ́n ti ra ilé àwòkọ́ All View Estate. Lẹ́yìn tí wọ́n tún gbé ilé yìí, wọ́n tún kúrò ńbẹ̀. Wọ́n lọ ń gbé ní Edinburgh ní orílẹ̀-èdè United Kingdom. Lóṣù karùn-ún ọdún 2003, Fernandez fi Àdùkẹ́ àti àwọn ọmọ rẹ̀ sílẹ̀ nínú ilé ńlá wọn tí wọ́n ń gbé ní Edinburgh. Ó lọ ń gbé ní Ritz Hotel tó wà ní Paris. Àdùkẹ́ ni ó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìkọra-ẹni-sílẹ̀ láàrin òun pẹ̀lú Dehinde Fernandez ìyẹn lóṣù kejì ọdún 2003. Nínú ìwé ìpẹ̀jọ́ tí ó kọ, ó ní òun máa gba £300 mílíọ̀nù. Ìpẹ̀jọ́ ìkọra-ẹni-sílẹ̀ láàrin àwọn méjèèjì yìí òun ni ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹjọ́ ìkọra-ẹni-sílẹ̀ tí ó tóbi jùlọ nínú ìtàn àkọọ́lẹ̀ ohun tí ó ti kọjá lọ. Àmọ́ ṣá, ohun tó wá yanilẹ́nu jùlọ ni pé lásìkò tí Àdùkẹ́ àti Dehinde máa kọ ara wọn sílẹ̀ lọ́dún 2003, Dehinde ní àwọn kò ṣe ìgbéyàwó tí ó lọ́wọ́ òfin tàbí ìlànà kankan nínú. Ìyẹn ni pé ó ń sọ pé ìgbéyàwó àṣàlẹ̀ Yorùbá lọ́dọ̀ tòun òun ò kà á sí mà nìyẹn. Lord Brady tí ó jẹ́ adájọ́ tí ó ṣètò ìdájọ́ yìí pàṣẹ pé kí Dehinde fi oṣù 36 36 months kí ó fi san £30,000 £30,000 lóṣooṣù fún Àdùkẹ́. Àdùkẹ́ kú o lọ́dún 2013 lẹ́yìn tí ó ti làjà pẹ̀lú Dehinde Fernandez, ẹni tí ó bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ tẹlifóònù. Ọmọ wọn obìnrin tí ó ń gbé ní ìlú New York, Abímbọ́lá, òun ni ó ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ orin ní ìlòdì sí àwọn ìfẹ́ bàbá rẹ̀. Ó sì wà nínú ẹgbẹ́ Pink Grenade ní ọdún 2014 níbi tí ó ti farahàn nínú àwọn fídíò méjì kan tí ó dá awuyewuye sílẹ̀ lásìkò náà. Ẹnì kẹfà
tí Dehinde fẹ́ ni Halima Maude, ẹni tí ó ti fìgbà kan rí gba àmì ẹ̀yẹ níbi ìdíje ẹni tí ó rẹwà jùlọ ọmọ bíbí ìlú Kano ní lórílẹ̀‐èdè Nàìjíríà. Halima ti ṣe ìgbéyàwó tẹ́lẹ̀ rí pẹ̀lú ẹlòmíì ó sì ti ní àwọn ọmọ méjì ṣáájú kó tó pàdé Fernandez. Òun pẹ̀lú Dehinde Fernandez ṣe ìgbéyàwó ní ọdún 2003 nígbà tí Dehinde wà ní ẹni ọdún mẹ́rìnléláàádọ́rin 74 years. Wọ́n ti dìjọ ń gbé ní Brussels títí di àkókò tí àgbà oyè Dehinde fi sílẹ̀ bora. Dehinde Fernandez kú lọ́jọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2015 nílùú Belgium lẹ́yìn àìsàn tí wọn kò sọ pàtó rẹ̀ tó ti ń bá a fínra fún ọ̀pọ̀lọpọ̀ oṣù. Wọ́n sin sí ìtẹ́ Ixelles Cemetery tó wà ní Brussels lọ́jọ́ kejìdínlógún oṣù kẹsàn-án ọdún 2015. Ọmọ Dehinde Abímbọ́lá àti ìyàwó tí bàbá fẹ́ gbẹ̀yìn Halima wọ́n jọ gbéná wojú ara wọn gidi gan lórí ọ̀rọ̀ ogún àti ohun ìní Dehinde Fernandez. Halima kò ka Abímbọ́lá kún ọmọ tí ó lẹ́tọ̀ọ́ sí ogún bàbá rẹ̀ Dehinde Fernandez nígbà tí kò gbọ́ràn sí bàbá lẹ́nu. Bàbá ní kó má kọrin, ó lọ ń kọrin. Bóyá ìrònú orin tó ń kọ ó wà lára tó fa àìsàn sára bàbá. Abímbọ́lá lápọ̀dọ̀ tiẹ̀ sọ pé Halima kò fẹ́ bàbá àwọn Dehinde Fernandez lábẹ́ òfin. Abímbọ́lá tó ṣàlàyé pé Halima kò tiẹ̀ wo ìfẹ́ ọkàn bàbá àwọn Dehinde Fernandez láti sun oorun kẹyìn ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ṣe àríyá rẹpẹtẹ fún ìsìnkú rẹ̀ dípò ètò ìsìnkú kékeré tí Halima ṣe fún bàbá àwọn ní Belgium. Lásìkò ètò ìsìnkú oríṣiríṣi ọ̀rọ̀ kò bá kùngbé ni wọ́n sọ sí ara wọn tí àwọn oníwèé ìròyìn tún kọ lásìkò náà. Wọ́n ṣàlàyé pé kò sí òkú ọ̀rọ̀ tí wọn ò jọ sọ tán síra wọn, kódà òkú ọ̀rọ̀ bá Àdùkẹ́ ìyá Abímbọ́lá tó ti kú. Gbogbo wàhálà yìí ló ta sórí ẹ̀rọ ayélujára. Halima sọ pé ìfẹ́ ọkọ òun ni láti sùn níbikíbi tí òun bá ti ní kó sùn sí. Bóyá lọ́kàn Halima òun àtọkọ ẹ̀ tó jọ lọ́rọ̀ àjọsọ tí kò fẹ́ sọ síta. Bàbá ló dẹ̀ ti kú àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ Dehinde Fernandez ti wọ káàlẹ̀ sùn. Wọ́n ti filẹ̀ bò ó láṣìírí. Kí ló tún kù tó ń jan pátá mú? Àmọ́ bá a bá ní ká tún wò ó náà, àgbà oyè ògbóni òun ni Dehinde jẹ́. Àpèsè ọlá ti gbogbo ilẹ̀ Yorùbá. Ṣé kò yẹ kó gbé wálé wá sìnkú ẹ̀? Lẹ́yìn ọ̀rẹyìn Halima ṣègbéyàwó mi pẹ̀lú ẹlòmíì lóṣù keje ọdún 2018, ọdún mẹ́ta lẹ́yìn ikú Dehinde Fernandez. Ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV, ẹ jẹ́ ká gbé díẹ̀ yẹ̀wò lára àwọn oyè ọlá àti àmì ẹ̀yẹ tí Dehinde Fernandez tí ó gbà lásìkò tó wà láyé. Ẹ jẹ́ á mẹ́nubà díẹ̀ lára wọn. Ọlọ́lá jùlọ olóyè Antonio Dehinde Fernandez. Òun ni olórí ọba Garrison Fúlàní Kano tí wọ́n fi jẹ nípínlẹ̀ Kano. Òun ni Baron of Dudley. Òun ni Grand Officer of National Order of the Leopard, Democratic Republic of Congo. Òun kan náà ni Grand Officer of the Order of Merit, Central African Republic. Grand Officer the Lord du Mono, ìyẹn ní Togo. Commander the Lord National du Merit du Gabon, ìyẹn lórílẹ̀-èdè Gabon. Officer du Croisin Alohat ní orílẹ̀-èdè Morocco, níbi tí àwọn ọmọ ìran Alohat ti ń jọba. Ní àfikún sí oríṣiríṣi oyè tí ó ti ní káàkiri, àgbà oyè Dehinde Fernandez tún ní Federal Baron Dudley ní orílẹ̀-èdè Scotland. Ó fi owó ra àkọlé yìí fún £59,000 ní. Ó sì lo ipò yìí títí di ọjọ́ tó fi kú. Ẹ̀yin olólùfẹ́ wa, ààbọ̀ mi rèé o. Ṣóṣò oògùn owó ni àbọ̀ bá a tẹ́ ẹ nídìí nílé ògbóni, àbí Èdùmàrè ló gbọ́ àdúrà táwọn òbí ẹ ṣe, àbí ṣiṣẹ́ Dehinde ó jàre ìṣẹ́ ni. Àmọ́ ṣá, láti ìgbà tó ti kú àtìgbà tó wà láyé pàápàá títí di àsìkò yìí, ẹnikẹ́ni kò tọ́ka sí pé Dehinde ṣoògùn owó. Wọ́n kò ń sọ ni, kò tíì sí ẹ̀rí àrídájú tó ń sọ pé lóòótọ́ lọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀. Àmọ́ bá a bá padà rí ẹ̀rí pé bákan òun ni olóyè Dehinde ṣe rìn, gbogbo ẹ̀ la máa mú wá sétí ìgbọ̀nyín àtọ́jú òwòrán yín. Ṣùgbọ́n kẹ́ ẹ máa rántí pé béèyàn bá ń ṣiṣẹ́ takuntakun, ọba òkè á kó máa fìbùkún síṣẹ́ gbogbo wa ni. Ẹ ṣé o, ẹ̀yin olólùfẹ́ wa.
kọ́mẹ́ǹtì láìkì share yín ó jẹ wá lógún ní gbogbo ìgbà. Subscription yín náà nǹkan tá a nífẹ̀ẹ́ sí ni. Ẹ túbọ̀ máa bá wa sọ fáwọn èèyàn yín tó kù. A máa retí yín o. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń fìfẹ́ hàn sí wa. Dámilọ́lá Ayépọ̀lá Ọlọ́runṣẹ̀yẹ lórúkọ mi fún ìkànnì Yorùbá Gidi TV. Ó dìgbà kan náà. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ́ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ó ti dé láti abúlé Aládò ìlú Olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Host Control capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé. Níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.